Ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo ìgbà tí ẹ bá ń wò mí. Ẹ káàbọ̀ sórí ètò yìí. Ètò yìí la mú wá sí etí ìgbọ́yín jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ farabalẹ̀ kẹ́ tẹ́tí kẹ́ bá wa wo àwọn fídíò yìí. Ẹ bá wa like ẹ share ẹ dẹ̀ subscribe sí channel wa. Ẹ kú ojú lọ́nà o. Ẹni mo dín ẹgbẹ́ lu bàbá wa kálẹ̀ la lu bàbá mi ọmọ ògbó ìdílé mi ní ebi nìkan mọ̀ ní jẹ́sọ́ lè gbòòrò ẹ dín ẹgbẹ́ toyúntoyún ẹni tó bá gbé owó fún yín lẹ́ẹ̀dí gbé ẹ tó pa olóyìn ẹ̀gẹ́ ọwọ́ nígbòho ẹrú mi ò tiẹ̀ bà yín kúkú lájà mi kí ò tiẹ̀ dẹ́rù bà yín nílùú bàbá mi eléyìí gbọ́dọ̀ jẹ́ last and the head. Ẹ pè àwọn iṣẹ́ ara àwọn bàbá yín rè ẹ pè ra ìjọ ọlá pé àwọn bàbá mi sọ fún mi pé kí n fi sùúrù bá yín ṣe náà ẹ tí ọba gbọ́ Yorùbá ẹ tú fún àwọn bàbá mi sọ pé kí n fi sùúrù ebi ni mo ń jẹ́ Sunday Igboho ebi ni ká mo ń jẹ́ Igboho èmi ò lè wà fẹ́ni kankan mo wà fún gbogbo ọmọ Igboho nílé lóko lẹ́yìn òdì ni nǹkan tí mo ń ṣe lónìí tí mo ń gbà fún àwọn aráàlú kan ẹ lè mọ ṣe lù mí kọ́sẹ́ mọ́ bíire kò sẹ́ tó lè gbé ní ojú ẹkùn láíláí láìsá o àwọn ìlú mi náà lè mú mi lọ fún ẹ̀tọ́ ẹ̀ gbogbo ẹni mo fi sọ àwọn àlù bàbá yín wá bá yín jà ẹ jíyàn gbé toyúntoyún ẹni tó wá gbówó fún yín owó tẹ́lẹ̀ fẹ́ gbà ẹ pa ẹ tún wá pa olóyún yẹn ẹ wá fẹ́ nìkan lẹ̀ ẹ lè bẹ̀rù Ọlọ́run àwọn ọmọ inú rẹ̀ sẹ́yìn tọ́kú fúlàní àwọn kan ṣe ẹ sẹ́yìn gẹ́gẹ́ mọ̀ wọ́n kẹ́ sọ pọ́npà fún rẹ̀ kan mo fún wọn ní wákàtí méjì ni o obìnrin yẹn àtọmọ ẹ àtàbúrò ẹ tó lọ kámọlé lóru tó gbé yẹn mo fi wákàtí méjì kan lọ gbé wọn wá tí a bá rí wọn láàrin wákàtí méjì tí wọn bá kọlu ra wa èmi ọ̀fẹ́ wọn bí tó bá gbé wọn lọ ẹ̀rọ wọ́n ti náà wákàtí méjì mọ̀ ń gbẹnu gbogbo ọmọ ògbó sọ̀rọ̀ àti àwọn bàbá wa tó ń jọba wa ni mo fi sọ̀rọ̀ wákàtí méjì ni mo fún yín èmi mọ̀ lọ́dọ̀ Ọlọ́run tó ní mi pé àwọn ọmọ iná sẹ́yìn tẹ́yìn náà dẹ̀ mọ̀ bẹ́ẹ̀ àwọn ọmọ iná sẹ́yìn ẹnẹ mọ bẹ̀rẹ̀ àwọn ọmọ ìtọ́ ń gbé nùgbà alájẹ náà sí nígbà tá a kọ́kọ́ tíráàkì nọ́mbà yẹn ó gbé àlọ́ sí ibùdó wúlé níbùdó alájẹ bẹ́ẹ̀ náà gbé sí wọ́n gbé pọ́ bẹ́ẹ̀ lóru wọ́n gbé lọ sí bani wọ́n gbé lọ sí ààfin bàálẹ̀ kọ́mpà bẹ́ẹ̀ ló wà báyìí ẹ pè wọ́n bẹ̀ kàn gbé wa ẹ pè ọba bọ́ọ̀nì yẹn bàálẹ̀ yẹn ẹ pè orí yẹn ẹsùn nínú fún ibi tó ti wà kùsánú ìsáàpù àwọn bàbá wa yẹn mo ń bọ̀ mbẹ́ mo fún arúgbó àtó ni mí mo ń bọ̀ mbẹ́ anytime from now àwọn gbọnú forest yẹn torí gbà tó ń sinmi àwọn oníbà gbé pẹ̀lú àlàáfíà yẹn àwọn ni máa bá ń jàjà á bá ń jàjà mo dẹ̀ burú débẹ̀ ọ̀rọ̀ yé mi lọ́tún ó tún yé mi lọ́sì mo kára gan ìjọba mú mi lọ́wọ́ ni o ní sẹ́yìn nílọ mo jábìrì gan mo fàárí búra mo fi ẹ̀mí mi búra tí ẹ bá gbé ènìyàn wa mo fún 2 hours tí wọn bá gbé wá ohun tí wàá ṣe mo ń iṣẹ́ jẹ́jẹ́ máa pọ̀sẹ̀ lọ tí mo sọ ilé o mo fún 2 hours káàmù ilé gbé àwọn ẹwà tí wọn bá gbé wọn lẹ̀ àlówó tá a fẹ́ san o ẹgbàá gbé owó yẹn o àní sanwó kankan o ẹ̀yin lọ dá owó yẹn jọ lára rẹ̀ kẹ́ lọ fún ọmọ yẹn wá fún wa ẹ̀yin kẹ́ lọ dá owó yẹn owó tí wọn fẹ́ gbà yẹn wọ́n bẹ̀rẹ̀ láti fi 300 million wọ́n ti sọ̀kalẹ̀ sí 150 million àwọn ọmọ inú rẹ̀ bá wà sọ̀rọ̀ adípọ̀tì wọn lọ́wọ́ àwọn alówó tá a fẹ́ san ẹ̀yin ní kẹ́ lọ wá owó yẹn gbogbo Fúlàní dá owó yẹn ẹ lọ gba ọmọ yẹn fún wa àtọmọ àtìyá àtẹtọ́gbé tó bá pa wọn problem ni ọ̀rọ̀ ìlú ẹ̀ lọ kábíyèsí. inú gbó yìí nìsín inú rìsáàfù àyè nìsín àwọn bàbá wa ń dáko gbogbo bí tẹ́lẹ̀ ni o àwọn Fúlàní wọ́n lé wọn bẹ̀ wọ́n lé wọn gbogbo bí wọ́n sin màálù ló lọ rẹ́rẹ́rẹ́ inú gbó rìsáàfù ń bíbà ẹ wo màálù sí lọ rẹ́rẹ́ ń bíbà wọ́n máa lé àwọn àgbẹ̀ kó ń bẹ̀ wọ́n gbàbẹ̀ wọ́n sọ bẹ̀ dìlú wọn àwọn kọ́lé sínú gbó yìí kí lorúkọ jẹ wá ń bí wà ọgbọ Yorùbá kò sí Yorùbá bòròró ni ẹ àbí. bòròró ni mànà. o tún ṣe bòròró ni mànà o tún bá bá a rí onídà o tún ṣe bòròró ni mànà mọ̀ ń bọ̀ tó ń ṣe bòròró ni mànà. dúkìní yẹn dẹ. ẹ̀gún ni wọ́n kọ́ ẹ lára. wá ń bí ju wèrè tó gbélé. bòròró ni ẹ. bòròró ni mànà. bòròró Mali ni ẹ àbí ti Nàìjíríà. Èmi kò sí Yorùbá. Ó sí Yorùbá. Bá Yorùbá. Bá Yorùbá. Bá Yorùbá. Ẹ ti wà nú gbóyè sí ó tó ọdún mélòó? Ní bá náà sí Yorùbá.
gbọ́ Hausa. Báyìí Yorùbá. How many sọgbọ́ wa ẹ ti wà nù gbóyè ní sìn ó tó ọdún mélòó. Kò sí. Farabalẹ̀ mo gbọ̀n farabalẹ̀ kò sí nǹkan kan tó fẹ́ sọ. Ẹ ti wà nínú gbóyè ní sìn ó tó. So èmi bá Yorùbá. Kuma ṣe é wọn bá Hausa. Wọ́. Kuma si ba Hausa. Kana ji Hausa. Ó gba Hausa. Ni sọ ni ba na ji ni Yorùbá. Ó lóun gba Hausa. Kana ji Hausa. Ina ji. Kana ji. Olóhùn gba Hausa. Ebi wọ́n gbọ́ Hausa tátàtà. Ina sunanka? Mama. Mama. Muhammad. Mo ina Wọ́n sunanka. ti fẹ́ mọ iye ọdún tán ti wà bí tán ti lé àwọn bàbá akó bí báyìí. Ok, báwo rí? Àgbà Abani. Ẹ jẹ́ ká rí àwọn ọmọ tí wọ́n jí kó gbé náà. Kí ni déètì ní ní oní ní 19 àbí? Ẹ jẹ́ ká rí àwọn ọmọ tí wọ́n jí kó tán náà nígbà bá wà àwọn ẹ̀ jáde tán. Gbogbo ẹ̀ la máa lékùn nùgbò. Ẹ̀gbọ́n tó bá fẹ́ gbé ọmọ wa gbé nù mí ni bàbá ti rẹ́sítọ̀ àwọn ẹ̀yẹ tán. Wọ́n lè rí mọ̀ wá àtàkà àwọn fúlàní inú mi tí o ní lọ fún olùkọ́